Al-Qur'an ó pe àwọn ọkùnrin náà ṣàkíyèsí nípasẹ̀ wípé bó ti jẹ́ pé a ti mẹ́nu bà lè tọ́ sáájú rẹ̀ wípé àwọn obìnrin àwọn ní máa fa wàhálà tó pọ̀ jù ẹmọ̀ ìyá mi àwọn ọkùnrin máa fa ń tọ́pọ̀ jù gan náà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì àbòsí ni ọkùnrin míì ṣe fún wọn ọkùnrin ó lẹ́mìí pé òun lágbára tó bá kọ̀ sílẹ̀ wọ́n kàn fẹ́mi ní wọ́n sá sàbòsí sóbìnrin yìí obìnrin ò ní ṣe nǹkan kan yóò sá pariwo mọ́ lẹ́sẹ̀ yóò pariwo ẹ̀ tí wọ́n sá sọ pé òun ni obìnrin lálẹ́sẹ̀ jù bẹ́ẹ̀ sì lóbìnrin ẹrú Ọlọ́run ni ó lè má ṣe tí ń wí ó lè má ṣe gbogbo nǹkan kan ní ọkùnrin ọmọ kàálẹ̀ ìwọ ọkùnrin páyọ Ọlọ́run o wọ́n pa ọ lágbára lórí obìnrin ọ àmọ́ èèyàn jẹ tọ́wọ́ bá yàn jẹ Ọlọ́run rí ọ o ẹ̀mọ̀ ìyá mi ọlọ́pàá sọ́nà tààlà ti sọ̀rọ̀ kan fánà Al-Qur'ani wọ́n tí ó fẹ́ sọ̀rọ̀ pé igi tá ń so igi ẹmọ̀ ìyá mi tàbíkọ́ mọ̀ pé kí ló pé ó ní pé mi ìsáàkùn ghalidh àdéhùn tó lágbára mọ̀ ní igi àbá ti rí ọmọ wọn bẹ́ẹ̀ ọkùnrin wá yọjú pọ̀ fẹ́ fẹ́ ọmọ wọn ó wá pé ayọ̀ǹda fún ọ wọ́n ṣàbòsí ọmọ yìí ó ọmọ ìyá mi wọ́n ṣàbòsí ọmọ tí wọ́n fẹ́ fún ọ o wọ́n lẹ́mìí tó dáa sí ọ náà fífẹ́ fún ọ máa jọ́ dọ́dọ̀ rẹ̀ wọ́n máa fìyà jẹ